Kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ bíbélì wa ti ọ̀sẹ̀ yìí láti Yewa-DM Diocese lábẹ́ aláṣẹ bàbá wa Right Revd Dr. Michael Adébáyọ̀ Oluwarohunbi bíṣọ́ọ̀bù wa. Kí Olúwa máa ran iṣẹ́ ọ̀ṣẹ́ lọ́wọ́. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run olóore ọ̀fẹ́, a bẹ̀bẹ̀ fún òye ọ̀rọ̀ rẹ tí ó lè fún wa ní ìyè àìnípẹ̀kun nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Bàbá wa nínú Olúwa, bá wa ṣàfihàn yín fún àwọn aráalé. Ẹ ṣé. Orúkọ mi ni Revd Canon Emmanuel Abioye láti Cathedral ti Kristi ní ọ̀nà ńlá Ìlaro. Ẹ ṣé bàbá wa, bá wa ṣàfihàn yín fún àwọn aráalé. Orúkọ mi ni Emmanuel Daniel Oludele Ogungbenle láti Cathedral Church of Christ ọ̀nà ńlá Ìlaro. Ṣé orúkọ tèmi ni Revd Ọ̀ṣọ́ Oriyomi. Lọ́sẹ̀ yìí ti ṣe ọjọ́ 18 ní oṣù kẹsàn-án ti ọdún yìí, tí ṣe ọjọ́ ìsinmi 14 lẹ́yìn mẹ́ta lọ́kan. Àkórí ọ̀rọ̀ wa ni Olúwa Ọlọ́run àti ìjọba àlàáfíà tí a ti ń gbé yẹ̀wò. Ẹ̀ka àkórí wa ni àṣẹ ìjọ fún adarí ọlọ́lá àti oníwà bí Ọlọ́run. À ń wo apá 5 rẹ̀. Orí ọ̀rọ̀ wa ni ìwà rere tí ó tayọ ní ibi iṣẹ́. Ìwà rere tí ó tayọ ní ibi iṣẹ́. Ibi kíkà wa ń bẹ nínú ìwé Genesis orí 39 ẹsẹ̀ 7 sí ẹsẹ̀ 10. Bàbá wa kà Genesis. Ó sì ṣe lẹ́yìn nǹkan wọ̀nyí ni aya olúwa rẹ̀ gbé ojúlé Jósẹ́fù, ó sì wí pé, bá mi ṣe. Ṣùgbọ́n òun kọ̀, ó sì wí fún aya olúwa rẹ̀ pé, kíyèsí, olúwa mi kò mọ̀ ohun tí ó wà lọ́dọ̀ mi ní ilé, ó sì ti fi ohun gbogbo tí ó ní lé mi lọ́wọ́. Kò sí ẹni tí ó pọ̀ jù mí lọ nínú ilé yìí, bẹ́ẹ̀ ni kò sì pa ohun kan mọ́ kúrò lọ́wọ́ mi bí kò ṣe ìwọ, nítorí pé aya rẹ̀ ni ìwọ í ṣe. Ǹjẹ́ èmi ò wá ti ṣe hu ìwà búburú ńlá yìí, kí èmi sì dẹ́ṣẹ̀ sí Ọlọ́run? Ó sì ṣe bí ó ti ń sọ fún Jósẹ́fù lójoojúmọ́, tí òun kò sì gbọ́ tirẹ̀ láti dùbúlẹ̀ tì í tàbí láti bá a ṣe. Ẹ ṣé bàbá wa. Àti rí níbi tí a kà ìṣe láàrin Jósẹ́fù àti aya olúwa rẹ̀. Ẹ jẹ́ kí a wo èròǹgbà wa ti ọ̀sẹ̀ yìí. Èròǹgbà wa sọ pé láti rán wa létí pé gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, a ní láti dáàbò bo ìwà wa, pàápàá nígbà tí a bá wà ní ipò ìgbẹ́kẹ̀lé àti àṣẹ. Èròǹgbà kejì ni láti kọ́ni ní àwọn ìwà àmúyẹ àti ìwà rere Kìrìsìtẹ́nì nínú ipò tí a bá wà, àti láti ṣàfihàn àwọn ìwà òdì tí ó ń ba orílẹ̀-èdè wa jẹ́ tí a kò gbèrò. Ẹ jẹ́ kí a wo ìfáàrà wa. Àwọ̀ ara ènìyàn kọ́ ni ó ń fi iyì ènìyàn hàn. Bẹ́ẹ̀ ni ẹ̀yà, iṣẹ́, ìwé tí ènìyàn kà tàbí ìjẹ́wọ́. Iyì tòótọ́ tí ẹnìkan ní wà nínú ìwà rẹ̀. Àkóónú ìwà ni ó ń sọ ohun tí àtẹ̀lé Jésù Kristi jẹ́ fún ayé. Àwọn ìwà rere bí ìrẹ̀lẹ̀, ìwà títọ́, àánú, dídé ibìkan ní àkókò, sùúrù, ìkóraẹni ní ìjánu, ìfẹ́ àti jíjẹ́ ẹni tí ó ṣe é fi ọkàn tán ní àbùdá Jésù àti ìgbésí ayé rẹ̀. Àwọn wọ̀nyí sì ni wọ́n ní láti lékè nínú ayé àwa tí ó jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ ní tòótọ́. Ó ṣe pàtàkì pé kí a ṣàfihàn àwọn àmúyẹ wọ̀nyí níbikíbi tí a bá bá ara wa, tí ipa wa nínú gbígbé orílẹ̀-èdè ró bí Kìrìsìtẹ́nì yóò bá di mímọ̀. A ti wo àwọn àbùdá nínú ayé Kristi tí ṣe olúwa wa, bí sùúrù, ìwà rere, èyí tí ó yẹ kí àwa ọmọlẹ́yìn rẹ̀ náà kí a ní. Lónìí, ẹ jẹ́ kí a wo àwọn ìbéèrè wa tí ṣe atọ́nà ìjíròrò. Wọ́n ní láti inú ibi tí a kà ní ká ṣàpèjúwe ipò àti ìwà rere ti Jósẹ́fù. Bàbá nínú Olúwa. A
rí pé nínú ibi tí a kà yìí Jósẹ́fù wà ní ipò àṣẹ ní ilé olúwa rẹ̀, ó sì jẹ́ ẹni tí ó pa ara rẹ̀ mọ́, tí ó ní ìbẹ̀rù Ọlọ́run, ó jẹ́ ẹni tí ó ṣe fọkàn tán àti olótìtọ́ ènìyàn. Ṣé rí irúfẹ́ ìwà yìí ó ṣe pẹ́kípẹ́kí mọ́ ìlérí wa tí à ń jẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà láti jẹ́ olóòótọ́ àti olódodo, ẹni tí ó ṣe fọkàn tán. Ẹ ṣé bàbá wa, wọ́n ti jẹ́ kí a rí ìwà tí Jósẹ́fù hù gẹ́gẹ́ bí olóòótọ́ tó ṣe fọkàn tán ní ilé ọ̀gá rẹ̀, pé àwa náà pẹ̀lú láti ṣe àpẹẹrẹ irú ìwà bí eléyìí láti gbé orílẹ̀-èdè wa ró. Ìbéèrè kejì, wọ́n ní láti inú ìwé Jẹ́nẹ́sísì orí ìkọkàndínlógójì yẹn ẹsẹ̀ keje tí a kà, wọ́n ní àti inú ìwé Ẹ́sítérì orí kejì ẹsẹ̀ kejì yẹn sí ẹsẹ̀ ìkejì ìkẹtàléníogún, àti inú ìwé Dáníẹ́lì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ. Wọ́n ní ká tọ́ka sí àwọn ìwà rere títayọ tí Dáníẹ́lì àti àwọn akẹgbẹ́ rẹ̀ fi hàn, èyí tí àwọn Kìrìsìtẹ́nì tó wà ní ipò gbọ́dọ̀ farawé fún gbígbé orílẹ̀-èdè wọn lónìí. Bàbá wa, ẹ ràn wá lọ́wọ́ ní ìbéèrè. Ẹ ṣé púpọ̀. Tí a bá wo ìtọ́ka sí ní ìwé Dáníẹ́lì orí ìkẹjọ yẹn, a rí wípé Dáníẹ́lì ó ní àǹfààní sí àwọn oúnjẹ mímu tí àwọn dídùn tí ọba ní àǹfààní sí, pé òun náà ni ó máa jẹ. Tí a bá fi ojú ẹran ara wò, a rí wípé bí wọ́n gbéyàn sínú ìgbádùn, inú èèyàn á dùn sí. Ṣùgbọ́n nínú rẹ̀, torí bí àdánwò nìyẹn jẹ́, bí tàkúté láti ẹ̀dẹ̀ fi wé, nínú rẹ̀ ó ṣera ró, kó ara rẹ̀ ní ìjánu. Tí a bá wo ẹsẹ̀ yẹn, ó ní òun máa pa ara òun mọ́ kúrò nínú oúnjẹ àádùn ọba. Ṣé mo pé ìgbésẹ̀ akin ní eléyìí, ìkóra ẹni ní ìjánu tí ó wọ́pọ̀ àmì tí ó ṣe gbòógì. So ó sì jẹ́ ìpèníjà sí ìran tiwa. Wọ́n ní àwọn tó bá wà ní ipò tí wọ́n láǹfààní, bí àwọn tó wà ní offices, wọ́n ní láti máa kó ara wọn ní ìjánu, torí pé àwọn àyè máa ń yọ tí àwọn ènìyàn máa ń fàyàrán, tí ìdánwò máa ń yọ. Bákan náà tí a bá wo ìtọ́ka sí Genesis yẹn tí bàbá wa kà, a rí wípé àdánwò náà ló ní arábìnrin yẹn ló jẹ́ fún Jósẹ́fù. Ẹ̀rí arábìnrin yẹn ló ju ara rẹ̀ sí Jósẹ́fù láyà, ló ní kó bọ́ ní ìbálòpọ̀ pẹ̀lú òun. Jósẹ́fù àti arábìnrin yẹn nìkan ló wà níbẹ̀, kò sí human witness, kò sí ẹnìkan tó lè jẹ́ ẹlẹ́rìí. Ìyẹn ni wípé tó bá ṣe kò sí ènìyàn tó mọ̀, ṣùgbọ́n ibi tí ènìyàn kò sí Ọlọ́run wà. Arákùnrin yìí ní tóun bá ṣe yìí, òun á ṣẹ̀ sí Ọlọ́run. Bó tilẹ̀ jẹ́ pé ìlú àjòjì ló wà, kò sí ní Israel, ṣùgbọ́n bó tilẹ̀ ti wà ní ìlú àjòjì, Bíbélì ní rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe, ó mọ̀ wípé ọmọ Ọlọ́run lòun. Bákan náà ni Dáníẹ́lì yẹn, ìlú àjòjì náà ni Dáníẹ́lì wà, ṣùgbọ́n kò gbàgbé wípé ti Ọlọ́run lòun. Tí àwa náà bá ní ìmọ̀lára wípé ti Ọlọ́run ni àwa, a máa ràn wá lọ́wọ́ láti lè borí àwọn àdánwò. Ẹ ṣé bàbá wa, ẹ̀rí pé wọ́n ti yànnà rẹ̀ fún wa dáradára. Ẹ jẹ́ ká wo ìbéèrè kẹta. Wọ́n ní báwo ni irú àwọn ìwà rere bí ìrẹ̀lẹ̀, ìṣòtítọ́, àánú, dídé ibìkan ní àkókò, sùúrù, ìkóra ẹni ní ìjánu, ìfẹ́ àti jíjẹ́ ẹni tí ó ṣe fọkàn tán ṣe lè ran àwọn adarí lọ́wọ́ láti ṣe ojúṣe ọlá wọn nínú àwùjọ. Wọ́n ní ká jíròrò bí ó ti wà nínú Nehemiah orí kìíní yẹn ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ ìkẹrin, àti nínú ìwé Lúùkù orí kẹta ẹsẹ̀ ìkẹwàá sí ẹsẹ̀ ìkẹrìndínlógún. Bàbá wa. Ẹ ṣé. Tí a bá wo gbogbo àwọn ìwà àti àwòmọ́ tí wọ́n sọ sílẹ̀ nínú ibi tí a kà lónìí, a rí pé adarí tó bá nírú irúfẹ́ àwọn ìwà báyìí yóò lè ṣe ohun tó tọ́ àti ohun tí ó yẹ fún àwọn ìlú, bóyá àwọn tó gbé síbẹ̀ ni o àti ilé rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A dẹ̀ rí pé irúfẹ́ ẹni tí ó bá nírú àwọn ìwà yìí gẹ́gẹ́ bí ènìyàn náà kò ní máa rí ọmọnìkejì jẹ, kò ní máa gbowó àbẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí a ti rí nínú Lúùkù orí kẹta láti ẹsẹ̀ ìkẹwàá sí ẹsẹ̀ ìkẹrìndínlógún. Yóò sì mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè àti agbègbè ibi tó bá wà. Ẹ ṣé bàbá wa, ó jẹ́ ká mọ̀ pé àwọn ìwà yìí gẹ́gẹ́ bí àbùdá a gbọ́dọ̀ ní gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì
láti jẹ́ adarí tòótọ́. Jẹ́ ká wo ìbéèrè kẹ́ni. Wọ́n ní ká ṣe àfihàn àwọn ìwà kò tọ́ kan tí ó lè dènà ipa Kristẹni nínú gbígbé orílẹ̀-èdè ró. Wọ́n ní ká wo Deuteronomy orí 17 ẹsẹ̀ 23. Bákan náà a lè wo ìwé Òwe orí 13 ẹsẹ̀ 17, ìwé Galatia orí 1 ẹsẹ̀ 10 àti ìwé Éfésù orí 9 ẹsẹ̀ 5 sí ẹsẹ̀ 7. Bàbá wa. Ẹ ṣé púpọ̀. Àwọn ìwà kò tọ́ tí ó lè ṣe kí n sọ pé tó lè ṣe ìdènà fún ìbáṣepọ̀ tó àbí ipa tí a lè kó ní àwùjọ níbi tí Ọlọ́run gbìn wá sí. Tí a bá wo Deuteronomy orí 17 yẹn ẹsẹ̀ 25, ó ní ègún ni fún ẹni tí ó gba ọrẹ láti pa aláìṣẹ̀, gbogbo ènìyàn yóò sì wí pé àmín. Ègbé ni fún ẹni tó gba ọrẹ níbẹ̀ yẹn nínú English version bribe ni wọ́n kọ sí. Tí a bá wo bribe ní èdè Yorùbá, rìbá tàbí àbẹ̀tẹ́lẹ̀, èyí túmọ̀ sí wípé tí a bá fi irọ́ bo òtítọ́ lójú nítorí wípé a ti gba nǹkan owó ẹ̀yìn tàbí àbẹ̀tẹ́lẹ̀ bí ẹ ti sọ yẹn, ó ní ègbé ni fún irú ẹni bẹ́ẹ̀. So irú ìwà àbẹ̀tẹ́lẹ̀ yìí ipa tó sì ń kó ní àwùjọ wa, pàápàá ní ìtẹ̀síwájú ọrọ̀ ajé orílẹ̀-èdè wa ní ilẹ̀ tó mọ́ lónìí, kì í ṣe kékeré. Sí ipa sí aburú ni mò ń wí yẹn o. Bákan náà tí a bá wo ìwé Galatia orí 1 ẹsẹ̀ 10, ẹ̀kọ́ ló ń sọ níbẹ̀ yẹn, ó tọ́ka sí sísapá láti wu ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé ènìyàn là ń tiraka láti wù, ṣùgbọ́n Bíbélì sọ fún wa wípé ká máa ṣe bí ẹni wípé à ń ṣe fún Ọlọ́run. Tí a bá ti mọ̀ wípé Ọlọ́run ni à ń ṣiṣẹ́ fún, á ràn wá lọ́wọ́ láti lè ní ẹ̀rí ọkàn tí ó tọ́, yóò sì tún máa fún wa ní okun láti máa tẹpá mọ́ ìṣiṣẹ́ iṣẹ́ rere. Bàbá wa. Ní ìparí, wọ́n ní àwọn Kristẹni ní láti máa rántí nígbà gbogbo pé iṣẹ́ yòówù tí wọ́n bá ṣe tàbí ipò yòówù tí wọ́n bá wà, wọ́n wà níbẹ̀ bí ikọ̀ Kristi àti ti ìjọ. Ìwà tí wọ́n bá hù yóò lọ jìnnà láti ran àwọn adarí lọ́wọ́ nínú ojúṣe wọn ní ọ̀nà tí ó lọ́lá fún ìdàgbàsókè àwùjọ. Fún ìrònú, níbi tí ọ̀rọ̀ kò lè dé tàbí kò lè lọ, ìwà àsọ̀rọ̀ níbẹ̀. Ẹ jẹ́ kí gbogbo àjọ wo àkọ́sórí wa torí ìwà ní pàtàkì. Nínú ìwé Genesis yẹn orí 39 ẹsẹ̀ 19, ó yà bá wa ní Olúwa o. Kò sí ẹni tí ó pọ̀ jù mí lọ nínú ilé yìí, bẹ́ẹ̀ ni kò sì fa ohun kan mọ́ kúrò lọ́wọ́ mi bí kò ṣe ìwọ, nítorí pé aya rẹ̀ ni wọ́n ṣe. Ǹjẹ́ èmi ó ha ti ṣe ìwà búburú ńlá yìí kí èmi sì dẹ́ṣẹ̀ sí Ọlọ́run? Ẹ ṣé, ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa, lẹ́ẹ̀kan sí amẹ́bẹ̀ fún oore ọ̀fẹ́ rẹ tí yóò máa ràn wá lọ́wọ́ láti fi ìwà sí ojúṣe ká lè jẹ́ adarí rere àti ẹni tí ó gbà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.